Bismillah Alijiyari korede Adebare ọ̀kan lọ́mọ Adebare ọ̀kan lọ́mọ Adebare ọ̀kan lọ́mọ Adebare ọ̀kan lọ́mọ Shakiruddin Adebare ọ̀kan lọ́mọ Alisat alimi Adebare ọ̀kan lọ́mọ Shakiruddin alimi Adebare ọ̀kan lọ́mọ Mutaniyati tirbi Adebare ọ̀kan lọ́mọ Yustatabu Adebare ọ̀kan lọ́mọ Abala kalijanabu Adebare ọ̀kan lọ́mọ Awwa bukhuru lil baraya Adebare ọ̀kan lọ́mọ Awwa lil khairati babu Adebare ọ̀kan lọ́mọ Awwa amanu wa amanu Adebare ọ̀kan lọ́mọ Wa amanu wa sharabu Adebare ọ̀kan lọ́mọ Fakharu lil marakisi Adebare ọ̀kan lọ́mọ Fakharu lil islami Adebare ọ̀kan lọ́mọ ọ̀kan lọ́mọ Shakiru Allahumma mọ̀pá Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Ọ̀kan lọ́mọ Shakiru Allahumma mọ̀pá Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Ọ̀kan lọ́mọ Alibi Allahumma mọ̀pá ọ̀kan lọ́mọ Shakiru Allahumma mọ̀pá ọ̀kan lọ́mọ Alisat Allahumma mọ̀pá Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Ọ̀kan lọ́mọ Shakiru Allahumma mọ̀pá Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Ẹkùn ọkọ̀ sílámù jẹ́ ẹkùn ọkọ̀ àwọn onírọ̀ tó ń bá ìsìlámù jẹ́. Ọ̀kan lọ́mọ ló ń tún sílámù ṣe yàtọ̀ sáwọn tó fi ń gbowó nítorí kí wọ́n lè jẹun. Ọ̀kan lọ́mọ Shakiru ọmọ bàbá lágége Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Ọ̀kan lọ́mọ Shakiru Allahumma mọ̀pá Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Fakhruna izzuna Fakhruna izzuna our pride Marakizu ọ̀kan lọ́mọ Shakiru Alisat Shakiru Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Ọ̀kan lọ́mọ Shakiru Allahumma mọ̀pá Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Sharuhu lamach ayatiridi Sharukun lamach ayatiridi Labadi lalahu minan dari. Ọ̀kan lọ́mọ Shakiru Allahumma mọ̀pá Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. March 19 Sani ọjọ́ ìbí rẹ̀ March 19 Sani ọjọ́ ìbí rẹ̀ títí ayé ráyé ìwà onígbàrún. Ọ̀kan lọ́mọ Shakiru Allahumma mọ̀pá Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Wà gbà kíkí mi ọmọ bàbá lágége wà gbà kíkí mi olùtún sílámù ṣe wà gbà kíkí mi ọkọ̀ alájà Kúdírátù ọ̀kan lọ́mọ Shakiru Allahumma mọ̀pá Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Ọ̀kan lọ́mọ Shakiru Allahumma mọ̀pá Fàkàrí sílámù ní òdodo mọ̀pá Fàkàrí sílámù ní òdodo ló ń wí fáyé. Ẹ̀mí àdé ìbàdí ọkọ̀ Kúdírà ẹ̀mí àdé ìbàdí bàbá Malika kò fowó rọlá bàbá Nabila Oyindamola bàbá Aisha ọlọ́ládé bàbá Iradatu
ọkọ olórí Àyìnkẹ́ Adébárè mi o Adébárè mi ẹ̀mí Adébárè mi ìgbà ọdún kọjá bí ọdún kan ọlọ́mọ ṣáàkìrò ọlọ́run mọ̀mọ́ fàáfàárí sílámù ní òdòdó ló ń wí fàyè. wọ́n gbá kíkì Adébárè ọ̀kan lọ́mọ ọ̀wọ́ ló kún wọ́n lù bá bọ̀ Adébárè ọ̀kan lọ́mọ ọ̀gbọ́n alájà Kúdírà Adébárè ọ̀kan lọ́mọ bàbá kò fowó rọlá Adébárè ọ̀kan lọ́mọ bàbá Nàbílà Oyíndàmọ́lá Adébárè ọ̀kan lọ́mọ bàbá Aisha Ọlọ́ládé Adébárè ọ̀kan lọ́mọ bàbá Ìrádá Ọláyínká Adébárè ọ̀kan lọ́mọ bàbá Fayum Òkìkíọlá Adébárè ọ̀kan lọ́mọ ọkọ olórí Àyìnkẹ́ Adébárè ọ̀kan lọ́mọ tímọ́tímọ́ MC Olúọmọ Adébárè ọ̀kan lọ́mọ ẹ̀mí nílùú Amẹ́ríkà Adébárè ọ̀kan lọ́mọ Adébárè ọ̀kan lọ́mọ Adébárè ọ̀kan lọ́mọ wàá gba kíkì ti tèmi Adébárè ọ̀kan lọ́mọ Tani ọtí Adébárè ọ̀kan lọ́mọ Adébárè ọ̀kan lọ́mọ ṣáírùkùn àlìjìẹ̀lì kórèdé. ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ Adébárè wa ń pàwọn onígbà fún Saidi ọmọ bá sí ọlọ́run jẹ́ ẹkùn ọkọ̀ Saidi sí tù ẹ̀mí àlọ́ kápá ẹ̀fà. ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ Adébárè wa ń pàwọn onígbà fún Saidi ọmọ bá sí ọlọ́run jẹ́ ẹkùn ọkọ̀ Saidi sí tù ẹ̀mí àlọ́ kápá ẹ̀fà. ẹni tó ń gbèsè ọlọ́run ga ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ Adébárè wa ń pàwọn onígbà fún Saidi ọmọ bá sí ọlọ́run jẹ́ ẹkùn ọkọ̀ Saidi sí tù ẹ̀mí àlọ́ kápá ẹ̀fà. ẹni tó ń gbèsè ọlọ́run tó ga gbèsè ọlọ́run ga pàwọn onígbà fún Saidi bàbá ò ní gbà rárá. Saidi sí tù ẹ̀mí àlọ́ kápá ẹ̀fà. àjíkẹ́ òlérè ti dé ọlọ́run ló fi sẹ́ràn mi fà. àjíkẹ́ òlérè ti dé ọlọ́run ló fi sẹ́ràn mi fà. èyí tá a mú wá lọ́tẹ̀ yìí ohun tó ń lọ ní gbòòrò ni nípa àwọn àlìsùnà kan tán láwọn jíṣẹ́ ọlọ́run ni ọlọ́run ò fi sẹ́ràn wọn fà. àwọn náà ń báyà àwọn èèyàn jẹ́ àwọn náà ń báyà àwọn èèyàn jẹ́ bí ti Saidi olókùrọ̀ tó lóhùn jíṣẹ́ ọlọ́run fa Táyọ̀ máa fà nìkan mú níbi ìwásí tó lóhùn ṣe gbogbo ìgbà ló fẹ́ ń takò gbogbo ìgbà ló fẹ́ ń takò àwọn ẹni ọlọ́run tó fi ràn lọ́lọ́run fi gbá wọn kan dìde mínísítà lọ́lọ́run fi gbá wọn kan dìde láti wá kọjú rẹ̀ fa ọ̀kan lọ́mọ Adébárè wa wọn lẹ́sìn Ìsìlámù oníbàjẹ́ òun làwọn kan sáfi dìde. ẹni tó ń gbèsè ọlọ́run ga ọ̀kan lọ́mọ Adébárè wa ń pàwọn onígbà fún Saidi ọmọ bá sí ọlọ́run jẹ́ Adébárè ọ̀kan lọ́mọ àlọ́ kápá ẹ̀fà. ẹ̀mí Adébárè ni bàbá náà sọ nígboro lọ ẹkùn ọkọ̀ Saidi sí tù ẹkùn ọkọ̀ Saidi sí tù ẹ̀mí àlọ́lọ́hún fi ràn wọ́n láwọn oníwó níran fa kó máa bá sí ọlọ́hún jẹ́ àwọn ẹni ọlọ́hún tán ti lọ tọ́tọ́ sí lámú kárí ayé ní Saidi sí tù ń bú àwọn ẹni ọlọ́hún tán ti lọ tọ́tọ́ sí lámú kárí ayé ní Saidi sí tù ń bú àtàwọn tó tún ṣẹ́kù fa tàn jíṣẹ́ ọlọ́hún káyé ní Saidi sí tù ń bú ọlọ́hún ti gbá wọn kan dìde ọlọ́run ti gbẹ́ nìkan dìde ẹni tọ́lọ́run fi rán ọ̀kan lọ́mọ Adébárè wa lọ́kọ̀ Saidi sí tù fa tó gbé iṣẹ́ ọlọ́run ga Adébárè ọ̀kan lọ́mọ tó má bá iṣẹ́ ọlọ́run jẹ́ àwọn onígbà rárá Saidi sí tó lókù wọ́ èlérí ibu Saidi sí tó lókù wọ́ òkè sẹ́ni ọlọ́run fa ọmọ tí ò ní bíbí ní fa tó ń ta kó sí ọlọ́run ni kò sáyà níbi wá sí tó ń ṣe kò sáyà níbi wá sí àbí kò lówó àdìsí kan níbi wá sí tó lòun ṣe 20 years nílùú Ègbó ṣẹ́ńgbọ́ 20 years nílùú Ègbó
ṣìtú ò mọ rí nǹkan fi ṣe kàkà kó rí nǹkan fi ṣe ó ń ta kó sí ọlọ́run ni ẹni ta kó sí ọlọ́run ọba àríbí inú ọlọ́run ọba gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé ṣe ń gbọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń wá bí inú ọlọ́run ni Saidi ò kì í ṣe àfá ṣe ń gbọ́ Saidi ò kì í ṣe àfá ọmọ àbútáyé ṣe pèlè òun tó ń gbé iṣẹ́ ọlọ́run ga kàkí bàbá wa alimi tiwantiwa bẹ́mi àṣẹṣe lòdù yìí bẹ́mi àṣẹṣe lòdù yìí ó lẹ́kìn sẹ́ni ọlọ́run fa nínú àwọn oṣù lónìí yẹ̀yẹ́ ìyẹn ló ń bí nínú gan tẹ̀fí ń ṣe bàjẹ́ kan lọ mọ́ sẹ́ńgbọ́ tẹ̀fí ń ṣe bàjẹ́ kan lọ mọ́ ọlọ́run ló gbé ẹ̀mí àga èrò ta oníṣẹ́ lórí yín ọ̀tá gbìyànjú lórí yín bẹ́sẹ̀ ń bà máa lì wọ́n jẹ́ ẹ̀mí à bẹ́sẹ̀ ń bà máa lì wọ́n jẹ́ ìyẹn ló ń dún Ṣìtú gan Saidi Ṣìtú lọ jáwọ́ níbi ìbàjẹ́ tó ń ṣe fa kó lè rí ọ̀nà ọlọ́run fa. ẹni tó ń gbéṣẹ́ ọlọ́run ga ọ̀kan lọ́mọ Adébáyé wọn àwọn onígbà fún Saidi bàbá ọmọ bàṣẹ ọlọ́run jẹ́ ẹ̀kọ́ ọkọ̀ Saidi Ṣìtú ẹni àlọ́ká parẹ́ fa. ẹ̀yin onísọ́kùsẹ̀ gbọ́ ẹ̀yin onísọ́kùsẹ̀ gbọ́ tẹ̀sí bàjẹ́ ní tó ti ga torí pé wọ́n tako yín pẹ́kì ń sẹ́ni ọlọ́run fa ṣèyẹn lẹ́ ń bínú lára wọn ṣèyẹn lẹ́ ń bínú lára wọn ọ̀kan lọ́mọ Adébáyé wọn bàbá ò mọ̀ kí sẹ́gbẹ̀ẹ́ yín ṣe ń gbọ́ bàbá ò mọ̀ kí sẹ́gbẹ̀ẹ́ yín wọ́n yàtọ̀ sẹ́yìn onídọ̀tí àwádọ́ àrùn bẹ́ẹ̀ fún bàbá tẹ̀kìrì mú àwọn náà nìyẹn Adébáyé alimi yàtọ̀ sí Saidi onídọ̀tí Adébáyé alimi yàtọ̀ tí Saidi onídọ̀tí bàbá kéwulé yìí tó yanjú tó bá ń gbọ́ lẹ́nu wọn wà rí i pé alimu ni ọ̀nà tó pọ̀ ló mọ̀ owó wọlé ọ̀nà tó pọ̀ ló mọ̀ owó wọlé fún ẹ̀mí Adébáyé wa ọ̀kan lọ́mọ estate harmony ṣe ń gbọ́ ọ̀kan lọ́mọ estate harmony ọlọ́run ló fi hàn bàbá ẹmú tí yín gan síta fa ṣe ń gbọ́ ẹmú tí yín gan síta fa pọ̀dà Saidi olókù àbíṣẹ́ ò lẹ́ǹsẹ̀ pàtó tẹ́ ń fáwọn èèyàn látùjẹ àwọn tó ń fọ́ lóyìn kò nu gànámù ni wọ́n tó ju wọn fọ́ wọn bá pẹ́ ní táwọn tẹ̀lé Saidi Ṣìtú olókù ẹ̀yìn ló fi ń jẹun ẹni tó ń gbéṣẹ́ ọlọ́run ga Adébáyé wọn bàbá ò ní jábọ̀ Adébáyé alimi ẹ̀ ò ní jábọ̀ Ṣìtú ẹni àlọ́ká parẹ́ fa. bàbá kájí olóríire kájú ẹ bàbá kájí olóríire kájú ẹ bàbá sẹ́hùn gbọ́ ẹja gún sí tọ́lọ́hún ni ẹ̀yin gan lẹ́yìn onígbà fún kájú ẹ ẹ̀yin gan lẹ́yìn onígbà fún ọmọ ògùnú yẹn Saidi Ṣìtú tójó oníbàjẹ́ wọ́n ní ìbínú ọlọ́run bọ̀ lórí Saidi oníbàjẹ́ bàbá kájú ẹsẹ̀ ń gbọ́ ẹ̀sùn akébòóyá lórí Saidi olókù ẹni tó ń gbéṣẹ́ ọlọ́run ga ọ̀kan lọ́mọ Adébáyé wọn àwọn onígbà fún Saidi ọmọ bàṣẹ ọlọ́run jẹ́ ẹ̀kọ́ ọkọ̀ Saidi Ṣìtú ẹni àlọ́ká parẹ́ fa. ọkọ̀ Saidi Ṣìtú tá ń sọ ẹ̀mí àní Adébáyé bàbá ọlọ́run ló rán Adébáyé yàtọ̀ sáwọn ẹni ta ò fi rán bíkí Saidi Ṣìtú olókùrọ̀ ẹ̀mí Adébáyé lọ́kọ ẹ̀ bàbá ló sọ pé a ò ní gbà fún kó máa bú gbogbo àwọn ènìyàn ọlọ́run kájú ẹ̀ bàbá. ò ní gbà fún un. ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó Adémọ́ká wálé. Yàsín 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 Yàsín. Wàdúwé 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 ojú. ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó Adémọ́ká wálé. Yàsín Yàsín Yàsín.
wàdúwé 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 wàdúwé. ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o Adémọ́ká wọlé. Yasin 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 Yasin. wàdúwé 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 ojú. ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o Adémọ́ká wọlé. Yasin 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 Yasin. wàdúwé 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 ojú. ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o Adémọ́ká wọlé. Yasin 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 Yasin. wàdúwé 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 wàdúwé. Ya alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراطا مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد أعزا تكون له من قد يزون بني سيرا وعلانيا باسمي لا يراماني سيرا وعلانيا باسمي لا يراماني هذا تكون له من قد يذون بني جليلا النار ببسمي لا يرامني ليلا النهار ببسمي لا يرامني هذا تكون له من قد يزون بني جمرا فراد ببسمي لا يرامني جمرا فراد ببسمي لا يرامني بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم يحييكم بالتحية الإسلام المباركة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tó tún fún wa ní ọjọ́ ìní. Today is July 1st 2022. ó bọ́ sí ọjọ́ Friday. Alhamdulillah, àwọn kan ti kí jímọ̀ báyìí láwọn ìlú kan. àwa ń palẹ̀ mọ́ àti kí jímọ̀ ní ìlú Amẹ́ríkà. abẹ́ Ọlọ́run àtàwọn tá kí jímọ̀ wá l'Amẹ́ríkà àtàwọn tó kí jímọ̀ wọn Nàìjíríà àtàwọn gbogbo àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ti sọ̀kalẹ̀ sí Mọ̀dínà báyìí táwọn ń kí jímọ̀ tí wọ́n ní Mọ̀dínà àtàwọn ẹrú Ọlọ́run tó ti sọ̀kalẹ̀ sí ìlú Mákà táwọn ń kí jímọ̀ tí wọ́n ní ìlú Mákà. abẹ́ Ọlọ́run ọba tó já sí pé Wahidul Qahhar, ọba tó já sí pé lam yalidi wa lam yuladi, ọba tó já pé òun náà ni Rabbul Alamin. kò ní rán ẹnìkan kó lọ bá wọn gba ìrun jímọ̀ Mákà, bákan náà kò ní rán ẹnìkan kó lọ bá wọn gba ìrun jímọ̀ Nàìjíríà, bákan náà kò ní rán ẹnìkan kó lọ bá wọn gba ìrun jímọ̀ London,
kò sí nínú ẹnìkan kó wá bá wọn gba ìrun jímọ̀ Amẹ́ríkà òun náà ni ọba tí yóò gba gbogbo ìrun ilé ẹ̀kan náà ọba tó já sí pé ó pa wá láṣẹ pé ya ayyuhal ladina amanu iza nudiya lis-salati min yawmil jumu'ah ó ní fasi'u ila dhikrillah wa sa'ul bay'a zalikum khayrun lakum in kuntum ta'lamun Ọlọ́run júwe fún wa pé jímọ̀ yìí ọlá tó ń bẹ ńbẹ̀ kò sí ohun tẹ́lẹ̀ máa ṣe lọ́wọ́ kódà kẹ́ máa wà lẹ́nu òwò yín ni tẹ́ bá ti gbọ́ ìpè ìrun jímọ̀ fasi'u oníkẹ́kẹ́ ẹ̀pọ̀n ṣẹ̀ṣẹ̀ fasi'u ila dhikrillah ẹ lọ rántí èmi Ọlọ́run wasa'ul bay'a ẹ fi títà ẹ fi rírà sílẹ̀ àwa kí Ọlọ́run ọba náà àwa bẹ̀ Ọlọ́run gbogbo ibikíbi tí gbogbo wa bá wà lágbàńlá ayé tá a ti kí jímọ̀ tèmi Ọlọ́run má dàlú wa láyà pàápàá jùlọ àwọn ẹrúsìn Ọlọ́run tí wọ́n ti wà ní ìlú mímọ́ àwọn kan wà nílùú Mọ̀dínà àwọn kan wà nílùú Mọ́kà báyìí tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n ti gbé aṣọ ara mi pé àwọn fẹ́ ṣe ájì 2022 yìí a bẹ̀ Ọlọ́run a fi ànábì Muhammad a fi bẹ̀ Ọlọ́run Muhammad tó fi ń nóore jù níwájú Ọlọ́run gbogbo tọ́lọ́run dá afáàní Muhammad ó ní basharun ó ní walaysa kal bashari ó ní sírul akíkì wà rọ́ọ̀bù tọ́ àsàmáì Muhammadun basharun walaysa kal bashari sírul akíkì wà rọ́ọ̀bù tọ́ àsàmáhù sírul akíkì wà rọ́ọ̀bù tọ́ àsàmáhù. Muhammadun basharu anabi tá à ń sọ yìí àfáàní albasharu èèyàn ní lóòótọ́ o walaysa kal bashari ṣùgbọ́n kò sí nǹkan kan inú tọ́lọ́hún dá láyé inú gbogbo tọ́lọ́hún dá láyé kò sí nǹkan kan tó dá tó anabi Muhammad wájú Ọlọ́run walaysa kal bashari ẹ má fi Muhammadu Rasulullah ẹ má fi wé bọ̀dá Muhammadu létí yín o walaysa kal bashari inú gbogbo tọ́lọ́hún dá lẹ́ranko ní léèyàn ní nàìjọ̀nù ni ẹnìkan ò ní ọlá tó ànábì Muhammad onísírúlẹ̀ àkíkí wà rọ́bù tọ́ àsámáhù sírúlẹ̀ àkíkí wà rọ́bù tọ́ àsámáhù afáàní anabi tá à ń sọ yìí o ẹ bá yín òbú anabi Muhammad ó ní sírùlì àkíkí tọ́bání àlè àkíkí ìnáwó Allah tọ́bání tàwa ní sírùlì àkíkí ẹni tó mọ Ọlọ́run gangan tó dá Ọlọ́run mọ̀ òun náà ní anabi wa Muhammad nítorí wípé Ọlọ́run ò fi rẹ̀ ẹ̀wọ̀n ẹnìkan báyìí ní rí mi rí ẹ àfi Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam ọjọ́ tọ́lọ́run ní kí wọ́n wá gbé ànábì látorí ilẹ̀ tó ń rìn ìrìn Laylatul Isra wal Mi'raj lọ sí sánmà nígbà tí màláíkà Jibril dé sánmà keje ó ní ààyè yìí lọ́lọ́run gbà mí láàyè kí n dé mọ́ ààyè tọ́lọ́run wà kọjá sánmà keje wọ́n ń pè bẹ́ẹ̀ ní Makamatul A'la ààyè tó tún ga jù màláíkà Jibril wá ó bọ́lẹ̀ láti sánmà keje Ọlọ́run wá gbé ànábì láti sánmọ̀ keje wá gbé lọ sí Makamatul A'la Makamatul A'la yìí ó tún jìnnà ju sánmọ̀ kìíní sí sánmọ̀ keje lọ gbọ́ lọ́run tóbi jẹ́ mọ́ láti sánmọ̀ kìíní sí sánmọ̀ keje ibi tí màláíkà Jibril ti padà ààyè tọ́lọ́run pè ní Makamatul A'la yìí ìyẹn tún fẹ́ẹ̀ jìnnà ju sánmọ̀ kìíní sánmọ̀ keje lọ ibẹ̀ ni Ọlọ́run wá gbé ànábì lọ ìgbà tó gbé ànábì débẹ̀ gàgà tí ń bẹ láàrin Ọlọ́run àtànábì Ọlọ́run ó wá káṣàfà rẹ̀ ó wá ṣe fún ànábì lọ́lọ́run ti sọ nínú súrà kan nínú Kùránì pé a ní kí ànábì rí ayatul kubura a fi ayatul kubura a fi ran ànábì kí ló ń jẹ́ ayatul kubura ó náà ni Ọlọ́run ó rí Ọlọ́run báyìí níbi rí ẹ ànábì nìkan ló rí Ọlọ́run ló kọ́kọ́ rí Ọlọ́run ló ṣe ń pè ní sírùlì àkíkí
ẹni tó dá Ọlọ́run ọba mọ̀ báwo lọ́lọ́run ṣe rí gangan ọwọ́ ànábì lẹ́ẹ̀ ti béèrè ìgbà tó wá rí Ọlọ́run tán Ọlọ́run ní wàrọ́bù tọ́ ha sàmáwù ìgbà tó wá ti rí Ọlọ́run wàrọ́bù Ọlọ́run ọba tá à ń wí tọ́ a òun ló wá pè ní tọ́ a sàmáwù òun ló sọ ní tọ́ a sàmáwù. Mo kí kan náà àwọn àfáà nílà àkáyè kan tó pè mí sáàkíyèsí kan nígbà tí máa ń wí kéwì tẹ́lẹ̀ máa ní wàrọ́bù tọ́ àsàmà wọ́n wá ibi àmọ́ pè ní sánmọ̀ àfáà yẹn ló wá yẹ kó yẹ pé kò ń ṣe sánmọ̀ lọ́wọ́ bẹ̀ wàrọ́bù tọ́ àsàmáhù Ọlọ́run ló sọ ní tọ́ a torí tọ́ a yẹn nǹkan kan tó pamọ́ láàrin Ọlọ́run àtànábì ní tẹ́nìkan ò lè tú ó máa ń wù mí kí n ná kéwú ṣùgbọ́n ọmọọṣẹ́ kiri yóò máa ń gbé mi kúrò lórí agbọ́nrin pé kí n ná kéwú kí wọ́n yẹn dẹ̀ wà ńlẹ̀ kí wọ́n á ní kí n máa ṣe bayanu mọ́ huwa rasulullah tala anabi Muhammad mọ́ huwa rasulullah ọjọ́ ń bọ̀ lọ́lọ́run wí jẹ́ kí màá fẹ́ ná kéwú gangan ẹ mọ̀ wípé man azana dina wa duniya iza ijitama la barakallahu fi duniya bila dini ẹ mọ̀ pé man azana dina kí Ọlọ́run ní kíyàn gbọ́ àgbọ́yé ẹ̀sìn wà dúníyá kó tún mọ tó ń ṣẹlẹ̀ ní gbòòrò kó máa bá wọn dá sọ̀rọ̀ gbòòrò ìzá ìjìtàmà bọ́lọ́run bá kó méjèèjì fún yàn man azana kí ló fi ń dá tó àmọ́ lábárakọ́láhù fi dúníyá bìládínì àmọ́ ẹgbẹ́ Ọlọ́run kó máa bá gbogbo ẹni tó lọ́run kó ayé lọ́wọ́ tí ò wá ní ẹ̀sìn àdánwò ló jẹ́ fún nítọ̀hún mo máa ń sọ wípé bó ṣe lè hùn kó rí bó ṣe lè hùn kó mọ kò sí bẹ́ẹ̀nìyàn ṣe lè tó nu ayé kò sí bó ṣe lè ní orúkọ tó tí ń bá ti rẹ́sìn láàrẹ̀ ẹgbàrí mi lè pọ́n nítọ̀hún lé tá a bá ń pọ́n àwọn MC Olúọmọ lé tá à ń pọ́n àwọn Olúbàdàn lé tá à ń pọ́n àwọn Apẹ́lógún lé tá à ń pọ́n àwọn gbogbo àwọn tó tóbi bẹ́ẹ̀ nínú ayé mọ́názánà dínà ní ẹ̀sìn lárí lára wọn o tẹ́ bá rí pé bọ̀dá kan ajára ń kí ẹ̀ kò jẹ́ bákan wájú wa á nígbà tá a rẹ́sìn láàrẹ̀ kò náà tí yóò bá ti ní ẹ̀sìn gbogbo ohun tọ́lọ́run bá ṣe fún láyé ó pàdánù àlìkìyámà ó túmọ̀ sí pé ẹ wo ọjọ́ ń bọ̀ lọ́run tá a máa ná kéwu ṣùgbọ́n lẹ́nì alibayan àlàyé la wá ṣe kọ́lọ́mbà wa kí ànábì Muhammad ibi tí mo ti lọ nìyẹn kọ́lọ́mbà wa ṣe kí àtìgẹ̀ fún ànábì Muhammad ànábì tó fi ń ní ọlá ju kàábà lọ kàábà yẹn ànábì ní ọlá ju kàábà lọ torí jọ́ tí ànábì fẹ́ fi kàábà tọrọ ànábì Ọlọ́run ní tí o bá fi kàábà tọrọ àjára nkẹ torí wọgán tó ná lájú kàábà lọ ó tún gbogbo àwọn èèyàn ti pọ̀ tó Mọ́kà lẹ́nìí ọlá ànábì sàárẹ̀ ànábì yẹn ó ní àlùbáríkà ju gbogbo ntọ́lọ ṣe ń bẹ̀ lọ ọlọ́mọba kí ànábì Muhammad. now èní yìí alibayan àlàyé ọ̀rọ̀ ni mo wá ṣe torí pé wàhálà yìí nínú mi ní tẹ̀sán pé màá ṣe program lẹ́nu torí pé mo wish pé mo fẹ́ travel tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan ti wà lọ́wọ́ Ọlọ́run sọ́dọ̀ mi ní tẹ̀sán pé mo fẹ́ ṣe program àmọ́ ọ̀sẹ̀ tá a parí yìí gbogbo ẹ̀ ń ṣe lẹ́wù gbogbo ẹ̀ ń ṣe láwù gbogbo ẹ̀ ń ṣe gbìyì lórí social media ń gbóná làwọn voice ń jáde lóríṣiríṣi làwọn voice ń jáde àtòhun tó kí àtòhun tó tínrín àtòhun tó lẹ̀ àtòhun tó jẹ́ntù àtòhun kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀sán o ọ̀rọ̀ tí mo bá wa ọ̀rọ̀ kan lọ́mọ ni o oríṣiríṣi ohun ló ń jáde Ọlọ́run dẹ̀ sọ fún ànábì pé inú ohun tóun kórìíra jù láyé ohun kẹ́tẹ́kẹ́tẹ́ ni lòun kórìíra jù ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀sán o àwa ọ̀dọ́ bá wa ọ̀rọ̀ kan lọ ìwọ tó ń sọ̀rọ̀ yẹn ò ní ṣoríire pẹ̀lú ohun burúkú yẹn ohun yẹn ò tiẹ̀ fani mọ́rọ̀sì rárá ó tún wá lọ lo voice changer ẹ wo èrè làwọn àṣẹ àwòbá ti jà wá o èrè làwọn àṣẹ àwòbá ti jà wá o ẹ bá kì í lọ àríjẹ níjà kó máa lọ ẹ bá kì í lọ fàríjẹ níjà kó máa lọ o
ẹ̀sìn la bá wa o a ò bá ti jà wa o wàláì ẹ̀sìn la bá wa o. Ta ló ń sọ̀rọ̀ yìí? Owó bá di kọ́ kọ́mẹ̀tì bá di pọ̀jù máa delete ẹni o tó mi lè máa torí tiẹ̀ kí n máa dá ìfà tèmi ìwọ́n tó kọ́ kọ́mẹ̀tì yẹn Usman Ibrahim ó ti gùn ju èmi ti delete ẹ̀ dànù mi lè kà tán ó ti pọ̀ jù. So that àwọn voices ẹ jẹ́ ń lò bẹ́ẹ̀ ó wá ń jáde ní wíìkì yìí gan. Àwọn kan wá ń pè mí àwọn onílẹ̀ àkáyè ń pè mí ohun amúgbó bẹ́ẹ̀ ni wọ́n amúgbó pọ̀. Àwọn onílẹ̀ àkáyè wá ń pè mí pé ọ̀kan lọ́mọ kí ló dé ọ̀kan lọ́mọ ẹjọ́ ẹ ti báyé bọ̀bọ́ yìí jẹ́ ọ̀kan lọ́mọ ẹjọ́ ọ̀kan lọ́mọ ẹ má báyé ṣe kí yóò jẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ ẹ ti bá tiẹ̀ jẹ́ mo ní kí ni mo wá ṣe fún báyìí torí t'Ọlọ́run kí ni mo ṣe fún n tí ì ṣe nǹkan kan. We are just started. Tẹ́ bá ń gbọ́ we are just started. Ṣé ti rí àfáà kan ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ àfáà ẹni látẹ̀gìfìlán àfáà ní látẹ̀gìfìlán sababali kalami wa wakitawu wa kaifa wa kam walimakanin jami'an qala wahidu min al-ulamai yaqulu innahu yaqulu la tagfilan asbab al-kalami wa waqitahu wa kaifa wa kam والمكان جميعا àbá ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó ní látẹ́gìfìlàn má ponú débi pé sàbábálì kàlámì wà wákìtáwù ó wàá gbàgbé gbogbo ohun tó bí sábàbí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí social media má ponú débẹ̀ o tó bá ti ponú débi pé o mọ sábàbí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí social media tètè kórí burúkú ẹ kó láàrin wa o gbọ́dọ̀ ponú débi pé ihun tó ń ṣẹlẹ̀ kan ní kí ló fà á kó wá ní pé ọ̀rọ̀ wọn ti sú ẹ kò tiẹ̀ yẹ mọ́ látẹ́gì filan má ponú débẹ̀ sàbábálì kàlámì gbogbo tó ń ṣẹlẹ̀ kí ló bí sábàbí ẹ̀ wà káyẹ̀fà báwo ló ṣe bẹ̀rẹ̀ wà kám èèyàn mélòó ló bẹ̀rẹ̀ wàlìmàkáàní jẹ̀míhàn àyẹ̀wò gan-an ní gbogbo wàhálà yìí ti bẹ̀rẹ̀ lórí social media àfáà ló sọ bẹ́ẹ̀ fún wa mo wá fẹ́ dá padà lẹ́nìí torí pé anọ́ọ̀sù lọ́lọ́ ń pè wá mọ́mọ́nà nọ́ọ̀sù kí wọ́n ń pè ní anọ́ọ̀sù onígbàgbé ló ń pè bẹ́ẹ̀ onígbàgbé lọ́lọ́ ń pè àwa èèyàn Ọlọ́run sọ pé yá ayú anọ́ọ̀sù ìgbà tó ló ń pè àwa ènìyàn ó ní iná alákínà kọ́mẹ́ńdákàrí wà ń zá ó ní wájà alínà kún ṣòwò bá wákọ̀ báyìí là lè tàràfù ó ní iná àkàràmọ̀kan ìndà láàyè àti kọ́ọ̀kùn Ọlọ́run ni mo kó gbẹ̀yìn èèyàn yá ayúwa nọ́ọ̀sì ẹ̀yin tẹ máa ń ponú tẹ máa ń gbàgbé nǹkan Ọlọ́run ní iná alákínákún èmi ni mo dá yín o iná alákínákún min zakari wa unza mo dá yín lákọ mo dá yín lábo Ọlọ́run ní wájà alínákún ṣùhúban wájà alínákún ṣùhúban Ọlọ́run ní mo dá yín ní ẹ̀yà mo dá yín ní ìran wakọ̀ bá ìlà àwọn kan ẹ̀yà ni wọ́n èdè wọn yàtọ̀ Ọlọ́run náà dá wa lọ́tọ̀ọ̀tọ̀ lítà rọ́fù Ọlọ́run bí mo ṣe dá yín yìí lítà rọ́fù kẹ́lẹ̀ máa mọ́ra yín ni o àmọ́ iná alákínà kúnmí Ọlọ́run ní pé wọ́tà rọ́fù kẹ́lẹ̀ máa mọ́ra yín ni o iná àkàràmọ̀ kan ìndà láàyè àmì tó fi ń ga jù wájú èmi Ọlọ́run tó fi ń nàpọ̀nlé àti kọ́ọ̀kùn lẹ́ni tó bá páyà èmi Ọlọ́run òun ló fi ń ní àpọ́nlé jù wájú èmi Ọlọ́run ó wá béèrè lọ́wọ́ ànábì Muhammad ẹ bá mi tẹ love like and share dákun ẹ bá mi tẹ love like and share ó wá béèrè lọ́wọ́ ànábì Muhammad
ẹ kì í gbé fún ní ìṣe adágún tí ń gbóná ni wọn. yé àwọn abẹ́rẹ́ lọ́wọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní mọ́mọ́nà àti kọ́ọ̀kùn kí ni ìtumọ̀ ìpáyà ọlọ́run mọ́mọ́nà àti kọ́ọ̀kùn àwọn mahuwa kí ni ìtì áńgì o wọ́n bèèrè lọ́wọ́ ànábì pé mọ́mọ́nà àti kọ́ọ̀kùn tí bá ti wà ní mọ́tò bá nẹ́tíwọ́kì yẹn fi bẹ́ẹ̀ dá because kí ni tí mò ń lò yìí ó máa ń jẹ nẹ́tíwọ́kì gan ó máa ń jẹ nẹ́tíwọ́kì gan ẹ̀yin Mr. Usman tẹ́lẹ̀ tí a bá fẹ́ kọ story Mr. Abdullahi Sheikh Abdullahi ìmáàmù Dubai ni ẹ̀yin ọ̀rọ̀ tí ń máa ní mí but ìwọ tí ń bá ti mọ̀ tó bá ti kọ story máa blog ẹni o Jùmọ̀ Mubarak jàre ìmáàmù Dubai mo kí ẹ̀yin ẹ dákun ẹ bá mi tẹ love like and share. Wọ́n bèèrè lọ́wọ́ ànábì wọ́n ní kí ni a lè fi mọ ẹni tó bẹ̀rù Ọlọ́run àwọn ta ló bẹ̀rù Ọlọ́run kí ni àlámọ̀ tá máa fi mọ àwọn tó bẹ̀rù Ọlọ́run ṣé níbi ṣòkòtò gígé la máa fi mọ ẹni tó bẹ̀rù Ọlọ́run àbí kíyàn fi irùngbọ̀n sílẹ̀ la máa fi mọ ẹni tó bẹ̀rù Ọlọ́run ànábì ní la àtàkùwà hùnà ànábì ní àtàkùwà hùnà ìbẹ̀rù Ọlọ́run inú gbáyà ló wà so that ẹ má kàn máa fi ṣòkòtò deceive anybody ẹ má kàn máa fi irùngbọ̀n deceive anybody Ọlọ́run fúnra ara rẹ̀ ló lè júwe èèyàn tó bẹ̀rù òun torí pé àtàkùwà hùnà inú gbáyà gangan ni ìbẹ̀rù Ọlọ́run wà so that tẹ́ bá ra àwọn kan tó bá ń parọ́ fún yín lórúkọ súnà tànábì Muhammad tó wọ́n fi súnà tànábì tí wọ́n fi ń dì sí fún yín la súnà tànábì Muhammad kọ́ nìyẹn súnà tànábì Muhammad gangan ni pé ànábì ní léèzà minna ànábì ní kò sí lára wa o ànábì ní léèzà minna ànábì ní ẹ má kà á kún ọmọ ọjọ́ mi o asọgírùn ọmọ kékeré ma lam yakrim kabirun tí ó bá ti máa kún àgbàlagbà lé ànábì ní léèzà minna ànábì ní kò ṣọmọ lẹ́yìn mi ànábì Muhammad o nídìí eléyìí táwọn bá wá gbé ẹ̀yìn súnà dání tó wá náà fẹ́ máa fi súnà yẹ̀yẹ́ àwọn tó jẹ́ wa sábìkú ulaika muqarrabun àwọn tó jẹ́ pé àwọn lè ní ìṣíwájú tó ti níyìn wájú Ọlọ́run ní ìlú kọ̀ọ̀kan lọ́lọ́run dá àwọn ẹni tiẹ̀ sí àwọn tó wá jẹ́ àwọn tiwa nílùú Nàìjíríà òun náà làwọn bàbá wa yìí tẹ́ bá wò pé àwọn bàbá wa yìí lẹ́yìn fẹ́ máa fi ta yín léèzà min sunnatu Rasulullah ìyẹn ò sí ní sunnata Nabi Muhammad ìyẹn gọ́gọ́ jẹ́ nǹkan tó jẹ́ pé àkọ́kọ́ sábàbí pé látẹ́gí filan sábàbálì kàlámì wà wákìtáwù kí yẹn jẹ́ kọ́ jẹ́ bí sábàbí àkọ́kọ́ ní ìtẹ́ pé ó gbé ọ̀kan lọ́mọ dìde dé orí social media wípé ẹ̀yin tẹ́ ń bú àwọn bàbá wa yìí ẹ̀yin tẹ́ ń bú àwọn àfáà wa nínú ẹ̀sìn ẹ̀yin tẹ́ ń bú àwọn tó ṣe wàhálà nínú ẹ̀sìn tẹ́ sọ wọ́n di ẹlẹ́bọ nílẹ̀ Yorùbá Islam lẹ́yìn yẹ̀yẹ́ nílẹ̀ Yorùbá nítorí pé àwọn òsèmínú àwọn ẹ̀yìn Ibn Taymiyyah àti àwọn Albani bóyá máa ń pè ní ẹ̀ o Albani àwọn Albani tẹ́yìn ń pariwo yìí tẹ́yìn pọ́n lé yìí àmọ́ wọ́n lẹ Yorùbá ẹ̀yin tẹ́ lọ Saudi lẹ mọ̀ Albani ẹ̀yin lẹ mọ̀ òsèmínú ẹ̀yin lẹ mọ̀ Ibn Taymiyyah ẹ̀yin lẹ mọ̀ Wàhábíyà àwọn ò mọ̀ wọ́n lẹ Yorùbá ilẹ̀ Yorùbá táwa ti wá
àwọn táwa mọ̀ láàfà òun Sheikh Adam Sheikh Kamaluddin Al-Hadabi bàbá lágbàjì bàbá lámúnigun bàbá lálárọ̀ gbogbo àwọn bàbá yìí àwọn làwa mọ̀ láàfà nílẹ̀ Yorùbá tiwa àwọn ni wà sáàbìkúnà wùláìkà mukarrabuna àwọn náà gbáwájú wàhálà tí wọn làwa ń jèrè ẹ̀ lénìí kí ọmọ kan aláìnẹ́kọ̀ọ́ wá bọ́ta tó wá ní gbogbo àwọn bàbá yìí o ẹlẹ́bọ ni wọ́n la kájá wọlé kégún má gbó gbogbo ara ajá kọ́ ló gbà àti wá wo ọmọ tó ń sọ bẹ́ẹ̀ yìí ìyẹn lórí burúkú ọmọ àlè tí wọ́n ń pè ní Ṣèkíyù Ṣètù yìí ni o ìyẹn ọmọ àlè yìí àwa wò tó ń sọ pé àwọn bàbá yìí ò da àwọn bàbá yìí ò da àkọ́kọ́ ni pé akọ́kọ́ gbá rìsáàṣì ẹná pé iṣẹ́ kí ni bàbá tiẹ̀ ṣe fún ẹ̀sìn bàbá tó bí ìwọ iṣẹ́ kí ni bàbá tiẹ̀ ṣe fún ẹ̀sìn agbá rìsáàṣì bàbá ẹ lọ agbá rìsáàṣì bàbá ẹ bọ̀ àdìkí bàbá ẹ ò gbàgbé kankan wúlò fún ẹ̀sìn Islam bí òun ṣe pé bàbá ẹ apàdà gbọ́ sórí bàbá ẹ pé bàbá ẹ jalè kú ni wọ́n dẹ̀ ju bàbá ẹ lóko pa ni ìyẹn lórí burúkú ọmọ àlè Ṣèkíyù yìí eléri ibú yìí apàdà gbọ́ pé bàbá tó bí ẹ lọ́mọ ìyẹn bàbá olórí burúkú yìí apàdà gbọ́ pé bàbá ẹ jalè kú ni bàbá ẹ ò gbàgbé kankan wúlò fún Islam ilẹ̀ Yorùbá àbẹ́gbọ́ bàbá ẹ ò gbàgbé kankan wúlò fún Islam àwọn tó wá wúlò fún Islam ilẹ̀ Yorùbá àwọn nìwọ wá ń pè ní ipe ẹlẹ́bọ Ọlọ́run ọba gbogbo nǹkan lọ́lọ́run máa ń forí ẹ̀jìyàn but gbogbo ẹni tó bá ṣe àbòsí Ọlọ́run ò fẹ́ àbòsí ìyẹn kọ́kọ́ jẹ́bi sábà bí àkọ́kọ́ fẹ́ni tó ń béèrè pé kí ló le tó yìí kí ló dọ̀kan lọ́mọ àti Ṣèkíyù Ṣètù papọ̀ àkọ́kọ́ ohun tó kọ́kọ́ gbé mi jáde nìyẹn pé bàbá tèmi ò ń ṣe àáfàá lóòótọ́ ìyá mi ò dẹ̀ wá láti ìdílé àáfàá ṣùgbọ́n mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àáfàá ìwọ̀nba ń tọ́lọ́wọ́n dẹ̀ ṣe fún mi lóore lálùbáríkà ìyá mi rà fún mi látọ̀dọ̀ àwọn àáfàá ìyá mi dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé gbogbo ẹni bá ń bá wọn bú àáfàá àkọ́kọ́ lọ́wọ́n ní yọ àáfàá nínú ilé wọn gbogbo ẹni tó bá ti ń bá wọn bú àáfàá kó lọ́mọ pé àáfàá ò ní jáde nínú ọ̀ràn yẹn àtàyà ọmọlẹ̀kìyàmọ̀tì ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni bá ń bá wọn kún àáfàá lé láyé gbogbo ẹni bá wọn kún àáfàá lé Ọlọ́run yóò padà yọ ológo ọmọ nínú ilé wọn tọmọ yẹn dẹ̀ máa jẹ́ àáfàá gbogbo àwọn èso tó bá ti wá bí nínú ilé yẹn pátá ìkan ò ní ṣe gbogbo ọmọ tó bá tún bí nínú ilé yẹn ìkan ò ní ṣe ẹrú ẹnìkan ṣòye ló já sí pé èmi ò mi ní bá wọn bú àáfàá èmi ò ní bá wọn bú àáfàá pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ẹ má bínú. nídìí eléyìí now ní 2017 tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ nítorí àwọn tó yẹ kó pè mí ní wíìkì yìí àwọn tó bá mi sọ̀rọ̀ mo ní àwọn kan tó ní làákàyè tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ ànábì Muhammad tó wá nífẹ̀ẹ́ òdodo wọ́n pè mí wọ́n bá mi sọ̀rọ̀ pé ọ̀kan lọ́mọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó gun omi àwọn ọmọ yìí pé ẹ ti tú àṣírí ẹ̀ ẹ ti bà ayé ẹ̀ jẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ kó gun omi mo ní ẹ sà mi ò tí ì ṣe nǹkan kan fún wèrè yìí ohun tó wọn náà ṣe fáwọn èèyàn jù yẹn lọ àmọ́ torí irú wọn yẹn ni mo ti fẹ́ sáré ṣe àwọn àlàyé kékeré yìí ní 2017 tó bẹ̀rẹ̀ wèrè ẹ̀ yìí ìyẹn wèrè tó ń pè ní Saheed Shittu yìí gbà tó bẹ̀rẹ̀ wèrè ẹ̀ ní 2017 ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé
ó ń sọ̀rọ̀ àwọn àáfàá tó ń lu jìbìtì nígbà náà lọ́hùn kò sẹ́ni tó máa gbóhùn tó ń sọ nígbà yẹn tí ò ní wò pé àwọn tó ń sọ yóò make sense. Gbà tó yá ó yí sọ́dọ̀ Buhari ọmọ Musa ó ní Buhari lọ church ó ní kò yẹ kó lọ church. Àwa náà wò pé lóòótọ́ ni kí làáfàá lọ mú church. Gbogbo wa náà àwọn adàgọ̀gọ̀ tẹ̀lé ọ̀rọ̀ yẹn pé irọ́ kò yẹ káfà lọ church kò yẹ káfà lọ church. Kó tó wá di pé Sunday Igboho wá jáde ibi tọ́rọ̀ tí ń bọ̀ lélẹ́yìí o pẹ̀lú bẹ́ẹ̀ tí ní bú àfà Buhari. Sunday Igboho wá jáde Sunday Igboho wá kìlọ̀ fún pé tí kò bá fẹ́ rìn lọ táwọn òbí ẹ̀ tó hàn ní jèrè ẹ̀ òun gbọ́dọ̀ rí kó bú Buhari ọmọ Musa mọ́. Nẹ́yìn tí òun sì mùsùlùmí ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ dákẹ́. Ẹ̀gbọ́n kan tí Sunday Igboho sọ nígbà yẹn bismillah ẹ̀gbọ́. Musa àwọn kan lè mọ sọtẹ ọmọ kan bẹ Saidi ọmọ mi ni a fẹ́ rí bàbá fún wọn Saidi ọfẹ fọjọ. wọ́n mọ rírú àwọn bàbá wọn fi Ọlọ́run ti gbà ẹni tọ́lọ́run bá ti gbà fún èèyàn kì í bù ọmọ ṣe kọ̀ mọ́ ṣe é gbà fún ni ẹ bá àfa àlẹ́ pera yín àwa tá àyè sàfà gan àtúwọ̀ àmọ́ ìtàn àmọ́ nǹkan ìbára wájà àmọ́ nǹkan dùn yín lọ gan. ẹ wo àfa tó ń bú àfa ẹgbẹ́ tọ́lọ́run gbà fún wọ́n gan ò lè tọ́ àfa yẹn. láyé ẹni tí wọ́n ti ń jára ń kì í yẹn tọ́lọ́run gbà Ọlọ́run ni mò ń gbà fún yẹn ẹni tọ́lọ́run bá ti gbà fún ẹ pílẹ̀ kọ̀ọ̀fà orí ọjẹ́ ẹni tọ́lọ́run bá ti wá gbà fún àgbọ̀dọ̀ mọ́ dìsránkì ẹ̀ mo wá wọnú sáyé níjọ́ tó bá torí bàbá yẹn fín ò ní jẹ́ nǹkan kan mọ́ bàbá wà lórí fóònù jọ yẹn ó dẹ̀ ní bàbá látòní lọ wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ni mo bọ̀ Nàìjíríà tó bá ṣe bẹ́ẹ̀ mọ́ wá Nàìjíríà o àwọn ọmọkéwu àmọ́ nǹkan ṣùgbọ́n Nàìjíríà tájọ́ wà yìí mi tá a mọ̀ ọ́ mọ́ àáfọ̀dẹ́ ibì kan hàn tó yẹ pé a ní ọmọ ọlọ́ọ̀ nídé láàrin ọdún mẹ́wàá kò wá rí bàbá fín mọ́ ó lè mọ ráwọn àfa àbẹ́ ìfín bàbá Buhari àfa àgbòho ni wọ́n rí fín o ọdẹ ló ń gbọ́ Ọlọ́run ní. Now ẹ gbọ́ nǹkan tí olóyè Sunday Igboho sọ. Ọ̀dọ̀ Buhari ọmọ Musa ló ti bẹ̀rẹ̀ wèrè yẹn. Ẹni tí ó wà ń ṣe mùsùlùmí wá bọ́ta ó wá sọ̀rọ̀ kan nípa rí yẹn ó ní pé má rí Buhari fín mọ́ ṣùgbọ́n ó lè máa rí àwọn àáfàá míì fín. Ẹgbọ́n Yorùbá yẹn yé o kẹ́ lè mọ̀ wípé aburú talaláburú ẹ̀dá tí mo sọ tọ́pìkì yìí ẹ máa bá wa George pé talaláburú ẹ̀dá gangan nínú Islam. Ẹni tó ń ṣe mùsùlùmí ó pàṣẹ fún ẹ pé o ò gbọ́dọ̀ bú Buhari ọmọ Musa mọ́. Ó wá ní o lè máa rí àwọn àáfàá míì fín o. Tẹ́bàdẹ́ gbàgbé ní àwọn àsìkò yẹn ni wàhálà kan ṣẹlẹ̀ láàrin Buhari ó ti ṣẹlẹ̀ before Buhari ọmọ Musa àti Sheikh Sulaiman Farouk ní Kíjìpá tó já sí wípé Buhari ọmọ Musa ó sọ àwọn ọ̀rọ̀ kan sí Sheikh Farouk gbà yẹn kó tó gbé Sheikh Farouk ó ní kí wọ́n lọ àwọn èèyàn ṣáà lọ wọ́n gbèjà Sheikh Farouk gbà yẹn wọ́n lọ gbé Buhari ọmọ Musa. Allahu alam lẹ́yìn ìgbà tí Sunday Igboho pàṣẹ fún yìí bóyá Buhari ló wá dá ìvá àti ẹ̀sọ́dọ̀ Sheikh Sulaiman Farouk Allahu alam. Mo ṣáàrí wípé lẹ́yìn ìgbà yẹn ó kì ọ̀rọ̀ Sheikh Sulaiman Farouk mọ́lẹ̀ ó ti wọ 2018 ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Sheikh Sulaiman Farouk ní Kíjìpá ó bẹ̀rẹ̀ sí ní lálẹ́ Sheikh Sulaiman Farouk ní Kíjìpá. Ṣé ti rí ọ̀rọ̀ tèmi kò sẹ́ẹ̀rí kò sọ̀rọ̀ ni àwọn ayé ti mọ̀ mọ́ mi wọ́n dẹ̀ mọ̀ pé mi ò ní sọ̀rọ̀ kí n pa irọ́ làwọn ṣe máa ń sọ parọ́ lọ́dọ̀ tiwọn kíkáyé má rí mi gẹ́gẹ́ bí olóòótọ́ lọ́n ṣe máa ń fẹ́ néèmù mi blackmail mi. Àwọn èèyàn tó ní làákàyè mọ̀ wípé mi ò ní sọ̀rọ̀ kí n má mú ẹ̀rí wá. Gbogbo tí mo fẹ́ sọ lénìí pátápátá pẹ̀lú àwọn ẹ̀rí tí máa kó wá yìí ẹ tún máa gbọ́ ohun tó máa sọ lórí ẹ̀ náà ẹ máa gbọ́. Àmọ́ àwọn olóye onílàákàyè wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ mi
wọ́n dẹ̀ ń gbọ́ mi yé, wọ́n dẹ̀ ń tẹ̀lé mi, wọ́n ń gbọ́ mi yé. Now ó wá bẹ̀rẹ̀ Sheikh Sulaiman Farouk ní 2018, ó bẹ̀rẹ̀ tí ń sọ̀rọ̀ Sheikh Farouk. Mo wá pè fún ara mi, mo pè fún ara mi ní 2018. Ìgbà yẹn mi ò kò tí kan ọ̀dẹ̀ mi àti ẹ̀ pọ̀, kódà mi ò tí máa ṣe program lórí Facebook nígbà yẹn dandan báyìí. Mo kàn máa ń ṣe àwọn program kankan kí n kan fi ṣàwàdà. Gbẹ̀yìn kékeré mọ́ tí 2018 yẹn ni Sheikh Sulaiman Farouk wá sí Amẹ́ríkà, tán wá lọ́ọ̀ṣì Al-Amani America branch tí mo jẹ́ missioner yẹn gbà yẹn. Kó tó pé mo resign fún ara mi, mo resign fún ara pé mi ò ṣe mọ́ ni ọ̀n lé mi. Kò dẹ̀ sí pé bí yẹn kọ́ ló threaten mi, mo ní mi ò ṣe mọ́. Mo dẹ̀ mójútó àsàlátù mi tó wà ní Nàìjíríà, mo dẹ̀ ti yẹn tí ń function di èní di ọ̀la. Wọ́n sì kìí mọ̀ bẹ́ẹ̀ ní mọ́kànlá ṣe mi léni tí mo dẹ̀ ní ìmọ̀ọ́mù tí mo gbà síbẹ̀ tí mo ń ṣe dára pẹ̀lú gbogbo àwọn ìmọ̀ọ́mù mi. Okay, before yẹn mo wá pé ọ̀gbẹ́ni tó ń bú Sheikh Farouk ní kíjìpá yìí kí náà ṣe fún ẹ. Ó sọ fún mi lọ́dún náà pé Sheikh Farouk wọ́n ní Salatul Fati ó ju ọ̀ràn yàn lọ. Mo ní èmi ń tẹ̀lé Sheikh Farouk ò lè ní Salatul Fati ju ọ̀ràn yàn lọ. Ìyẹn Sheikh Sulaiman Farouk ń sọ ni wípé ẹni tá à ń ṣe Salatul Fati fún ìyẹn Ànábì Muhammad ó ju ọ̀ràn yàn lọ. Bẹ́ẹ̀ dẹ̀ sí ni Ànábì ju irun lọ, Ànábì ju Mọ́kà lọ, Ànábì ju Mọ̀dínà lọ, Ànábì ju Kàábà lọ. Kò sí nǹkan kan tọ́lọ́run dá láyé tó tó Ànábì. Ọlọ́run fún ara ẹ̀ nìkan ló ju Ànábì lọ. Ọlọ́run gangan nìkan ló ju Ànábì lọ. Mo dẹ̀ ṣàlàyé fún jọ́ náà, ó dẹ̀ sọ pé irọ́ kò rí bẹ́ẹ̀, òun fẹ́ bá Sheikh Farouk sọ̀rọ̀. Mo dẹ̀ tún pé Sheikh Sulaiman Farouk, ọmọkùnrin báyìí tó máa ń sọ̀rọ̀ yín láì dáa, tó máa ń bu yín, ó máa sọ báyìí pé òun fẹ́ bá yín sọ̀rọ̀. Ṣé ò ní kí ló bá mi sọ? Mo ní nípa ó ní Salatul Fati. Ṣé ò ní mi lè máa bá ròyìn sọ̀rọ̀? Àmọ́ nítorí tiẹ̀ màá ní ká Àjàrà Mọ́tà bá sọ̀rọ̀. Mo wá connect ẹ̀ mọ́ Àjàrà Mọ́tà àtèmi àti bọ́ọ̀ì kan tí wọ́n ń pè ní Wálé Bánsà l'Amẹ́ríkà yìí. Àwa mẹ́rẹ̀ náà wà lórí aago lọ́dún náà lọ́hùn, kó tó di wípé ó padà road sí ìyàwó Sheikh Farouk. Kí lẹ́nu yìí woman yẹn sọ fún, woman yẹn ṣàlàyé fún pé ọ̀rọ̀ yẹn ò yé yín ní àyìn Àfà Saheed, ọ̀rọ̀ yẹn ò yé yín, wọ́n jẹ̀ tó ń pè láàfà. Wọ́n wá lo ó fún pé Àfà Saheed ṣe sùúrù kò yé ẹni. Bó ṣe yí mọ́yàwó Sheikh Farouk lọ́wọ́ ni pé ó ti ẹ̀ bàjẹ́ gan-an, wọ́n lo ó fún mi, ṣé mi jẹ́ kan nínú àwọn tó ń tẹ̀lé ọkọ ẹ̀ ni. Bóyá di pé Àjàrà Mọ́tà fi conference call yẹn lẹ́nu yẹn, wọ́n dẹ̀ pé Àfà Ibrahim ọmọ Sheikh Farouk pé kí yẹn máa tẹ̀lé, kó yẹn máa bá wa bá prógámù yẹn lọ. Kó tó wá di pé ìyẹn ń bá prógámù yẹn lọ. Òkè ká má fọ̀rọ̀ yẹn gùn. Ìyẹn ni ibi tọ́rọ̀ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin èmi àti ẹ̀ gangan nìyẹn, fẹ́yìn tẹ́ fẹ́ mọ̀ di ọ̀rọ̀. Lẹ́yìn ìgbà yẹn ó padà lo Wálé Bánsà yẹn láti fẹ́ trap mi pẹ̀lú ọmọbìnrin kan pé kí yẹn wá bá mi pé òun fẹ́ ṣe ájò kìnìkan. Ọlọ́dẹ kò ń ṣe, èmi ò kì í ṣe àfoníjálábì. Gbogbo trap tó ń dẹ fún mi ń gbà yẹn Ọlọ́run ò jẹ́ kí n kó sí, alhamdulillah. Kó tó wá di pé lẹ́yìn ìgbà yẹn mo wá rí pé lemọ́ yẹn pọ̀. Nígbà tí lemọ́ yẹn wá pọ̀ lórí ọ̀rọ̀ Sheikh Farouk yẹn, lèmi náà mo wá máa ń ṣe àwọn lecture kankan. Kó tó wá di pé mo lọ sí Nàìjíríà after that. Ìbùkún máa fẹ́ lò gangan ni pé ọjọ́ tí mo wá lọ sí Nàìjíríà tí ṣé Sunday Igboho wá pè mí àti ẹ̀ tó bá wa sọ̀rọ̀, ó níbi tí mo ṣe ń lọ o. Sunday Igboho bá wa sọ̀rọ̀, ó jẹ́ ní pé kó má bọ́ àwọn àgbàlagbà mọ́ kìnìkan. Sunday Igboho sọ gbọ́ ẹ̀. Àfà kan pè ní Aníyìkáyé Abdulgafar Aníyìkáyé, mo wá rí pé àfà yẹn máa ń sọ̀rọ̀ pé ṣé Sunday Igboho ló ń kọ. Mo wá pe àfà yẹn, mo ní Àfà Gafar, mo ní
ọ̀rọ̀ tó ń sọ yìí ó ní program mo ti pé o mo ní Sunday Igboho sọ bẹ́ẹ̀ o mo ní ó ní nǹkan tí Sunday Igboho sọ o ìyẹn náà kì í fún òun lẹ́rìí mo dẹ̀ play ẹ̀rí yẹn fún yẹn padà wá lọ play lórí program ẹ̀ bí yẹn ṣe play ẹ̀rí yẹn lórí program ẹ̀ báyìí wípé Sunday Igboho sọ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé wèrè ni kò rárá gbọ́dọ̀ sí bóyá pé Sunday Igboho sórí program ní pé ẹ̀gbọ́n kìnìkan Sunday Igboho náà kẹ̀kẹ́ ẹ̀dẹ̀ kọ́ ló ń bá wa ṣàánú ẹ̀ kọ́ ló ń bá wa ṣàánú Sunday Igboho ni àwọn nǹkan kan wà tó wọn náà ti ṣe mí gẹ́gẹ́ bí mistake sẹ́yìn jẹ́ pé ó wà lára nǹkan tó ń kó bá wa lọ́wọ́lọ́wọ́ nínú Islam báyìí a dẹ̀ lè blame Sunday Igboho púpọ̀ bí ó bá ń ṣe olórí burúkú ọmọ àlè Ṣèkíyù tó gbé Islam wa lọ sí ọ̀dọ̀ Sunday Igboho tó fi Sunday Igboho kì í bá wa dá sọ̀rọ̀ Islam wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló kọ́kọ́ gbé Islam wa lọ bá Sunday Igboho nílé kó fi di pé Sunday Igboho náà ń dá sí ọ̀rọ̀ Islam wa tó fi di pé Sunday Igboho náà àti Saidi àti Mofọlọ́runṣọ́ wọ́n á jọ máa ṣe program kódà wọ́n ti jọ ṣe program yìí jẹ́ kí mo pè sórí program yẹn torí ìjẹyàn mo nífẹ̀ẹ́ Sunday Igboho ń gbà yẹn ṣùgbọ́n mo rí pé Islam wa kò kan Sunday Igboho ó lè fẹ́ máa dá sí tẹ́ bá rántí jọ́ tí mo pè sórí program kan tí Sunday Igboho àti Saidi jọ wà ń bẹ̀ program yẹn lélẹ̀ yẹn gbọ́ program yẹn bí sinmi. Wa alaikum salam. mo ti dá padà. Ọlọ́run tó máa wá káàtó. bẹ́ẹ̀ni à ń gbọ́ yín mo ti dá padà sẹ́ for few minutes yẹn ni mo mo fẹ́ kí ó ṣà ni o kábíyèsí ó ṣà. kábíyèsí ọlọ́run bàbá ọlọ́run nìkan ní kábíyèsí. ọkọ ọlọmọ ló ń sọ̀rọ̀ láti Amẹ́ríkà. ọkọ ọlọmọ wà ọkọ ọlọmọ wà kábíyèsí o. ọkọ ọlọmọ kọ alájà. ẹni ò mọba ló ń fọba ṣeré. kábíyèsí bàbá alájà ń kọ́ alájà mi kọ́ bẹ́ẹ̀. àlàáfíà ni. ó yẹ rí ẹkùnrin ẹjọ́ ọgbà ìlú ọ̀rọ̀. ṣé ti rí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ètò yìí. Yes sir. mo fẹ́ kí kinní kan dá yín lójú pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni ìwà ọ̀tọ̀ lọ́mọlúwàbí. kábíyèsí rẹ ọlọ́run. ọ̀tọ̀ ni gbàgbọ́. ọlọ́run fún Sunday Igboho ní ìgbàgbọ́ nú ọlọ́run. ṣé ti rí ogun yẹn camouflage ni ọlọ́run gangan ló ń dún lára Igboho. kábíyèsí rẹ ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì gangan wà ní pé tó bá ń wá èèyàn gidi tó ní ìwà rẹ̀ tó dùn bá lò ìkọ́nú ẹ̀ ní Igboho ṣá. kábíyèsí rẹ ọlọ́run. inú wọn wá mọ́ sí gbogbo èèyàn bẹ́ẹ̀ ṣe rí Sunday Igboho yẹn ìtọ́nà wọn fi ń gbèjà wọn ní pé kò fẹ́ àbòsí. kábíyèsí rẹ ọlọ́run. now mo pè sórí program yẹn mo jẹ́ káwọn ayé mọ̀ pé ẹ̀sìn ọ̀tọ̀ ìwà ọ̀tọ̀ ìjọmọlúàbí lè wà lára Sunday Igboho ṣùgbọ́n ọlọ́run ò ní kó nẹ́sìn àìnẹ́sìn ẹ̀ yìí ó jẹ́ kí n tó bọ́ lọ́wọ́ ẹ̀ ó pọ̀ àmọ́ n tí ò tí ì kú kò mọ́kú tó máa pa òun ó lè dọ́là ń sìn kọ́ lọ́n padà ṣe bí àṣẹ lérò dáadáa nídìí eléyìí ọ̀rọ̀ Sunday Igboho ìwọ̀nba ni àmọ́ n tí wọ́n fẹ́ lò lórí ọ̀rọ̀ yẹn ni pé ẹni tó gbé Islam wa lọ bá Sunday Igboho tó fi ń dá sọ̀rọ̀ Islam wa wọn la máa blame lẹ́yìn ìgbà tí mo wá sọ̀rọ̀ yẹn pé Sunday Igboho ó sọ pé ó máa bú àwọn àfà next program tó máa ṣe báyìí ó gbé Sunday Igboho wá sórí program wọ́n jọ lálé mi ní 2018 or 19 kọ́ ni 2018 wọ́n jọ lálé mi débi wípé lẹ́yìn ìgbà yẹn lọ wo program yẹn ló lọ gbé fídíò ex-wife mi wá ìyẹn fídíò yìí ló kọ́ lọ gbé fídíò ex-wife mi wá òun ló kọ́ lọ gbé fídíò ex-wife mi nígbà náà fídíò yẹn dànù o fọ́tò jẹ́ nǹkan mo screenshot ẹ̀ ṣé mo tiẹ̀ mú wá sí ìbàjá ló lọ gbé fídíò ex-wife mi wá nígbà náà ṣé yẹ yín mò ń bọ̀ o òun lélẹ̀ where is the picture I think this one no this one no òun ló lọ gbé fídíò x mi yẹn wá where is the picture mi your picture yẹn sí ìbàjá ok gbogbo ara rántí ń gbà yẹn ṣá ló lọ gbé fídíò x mi wá ok ó dẹ̀ gbé fídíò x mi yẹn wá nígbà náà nìyẹn èmi ń wù ẹ́ níran ọ̀rọ̀ kún dùn èmi kó tó wá di pé ọ̀rọ̀ Fúlàní wá ṣẹlẹ̀
show me your marks tí mo padà wá jáde sí torí pé ọjọ́ tó lọ gbalẹ̀ lọ́wọ́ Sunday Igboho tó lọ gbalẹ̀ mọ́ṣáláṣí àjọ wà ń bẹ̀ ni ó ní ohun tó sọ́njọ́ tó gbalẹ̀ mọ́ṣáláṣí ohun tó sọ́njọ́ yẹn mo tún máa repeat ẹ̀ òun ni pé o ti rí àwọn gànámù tó máa dáwó fún ẹ kékeré Sunday Igboho bá fún ẹ lówó ilẹ̀ o ti rí àwọn èèyàn tó máa dá kódà mo fọlọ́hun ṣọ́gan wà ń bẹ̀ mo fọlọ́hun ṣọ́gan sọ́njọ́ náà pé tó máa ṣe lẹ́wù tákàntì ó máa ṣe lẹ́wù tó máa wọlé tó máa tí bá kó parọ́ mo fọlọ́hun ṣọ́ wà ń bẹ̀ Sunday Igboho wà ń bẹ̀ mi ìrẹ́ ni dìbọ́ǹkì ọ̀rọ̀ lájí ọjọ́ yìí kó tó wá di wípé ìwọ náà bẹ̀rẹ̀ sí ní fi mọ́kálásí máa lu àwọn èèyàn jìbìtì ṣé wá rí mọ́kálásí tó fi ń lu àwọn èèyàn jìbìtì yẹn òun kọ́ ni problem tèmi o òun kọ́ ni problem tèmi ṣùgbọ́n wáyé tó wá ń parọ́ mọ́ súnà tànàbí Muhammad bí ká sọ pé ìwọ ń tiẹ̀ o gbogbo ohun tó ń ṣe pátápátá orí òdodo ló wà àwa padà wá bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ yìí nígbà náà lọ́hùn kò wá sí ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ láyé tí mo ní mú evidence wá mo dẹ̀ máa mú evidence wá látara àwọn tó ń súnmọ́ tí wọ́n ròyìn ìwà ẹ̀ fún wa pé irú ìwà wo gangan ló wà lọ bọ̀bọ̀ yìí àwa rí wípé súnà tó ń pariwo yìí àkọ́kọ́ náà o ò gbọ́ súnà tànàbí Muhammad yẹn gangan o ò gbọ́ yé toríjọ́ tó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ o ò péré lóní súnà o ò kọ́kọ́ péré lóní súnà mùsùlùmí ló péré súnà tànàbí Muhammad gbogbo alájọ ń ṣe bọ̀ súnà tó wá dé pé súnà áàlù súnà wà jàmáà ìyẹn o ò péré bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mùsùlùmí tọ́lọ́ ń pè èmi àti ẹni Kùránì náà ló ń jẹ́ njọ́ tó kọ́ bẹ̀rẹ̀ lélẹ̀ ẹgbọ́n tó sọ nígbà náà bísímìlá. nílé mi ọlọ́run pè mí lálùsùn náà kò dẹ̀ pè mí Tìjàníyà kò pè mí tẹ̀lé dínkù ẹni àfa àti bá ṣe pé ohun tó ń sọ da òun lèmi tẹ̀lé èmi ò ṣe pé ìjọba yìí ni mo ṣe èmi ò ṣèjọ kọ̀ọ̀kan mùsùlùmí ni mí ntọ́lọ́run pè mí ni mo jẹ́. ṣe ti gbọ́. ntọ́lọ́run pè mí òun lèmi jẹ́ èmi ò ṣe pé lálùsùn náà mò ń jẹ́. ṣe ti gbọ́. o péré lálùsùn náà o péré ní Sufi o péré ní kankan bí mi ṣe pera mi ní nǹkan kan títí di ìsìn mùsùlùmí ni mí wàláì mi kì í ṣe àlùsùn náà wà jàmáà mi ìdẹ kì í ṣe àlùsùn náà wà Sufia mùsùlùmí tọ́lọ́hún pè wá òun ni mí àtàlẹ̀ àn títí di ìsìn àmọ́ torí wípé o fẹ́ lu jìbìtì ó wò pé orúkọ wo ló dùn lu jìbìtì wá farapamọ́ sábẹ́ alùsùnà wàlìjàmá ihun tó wá jẹ́ bànújẹ́ fún mi ni pé súnà tànàbí Muhammad èyí tí Ọlọ́run júwe fún wa nínú Kùránì Sufi Ibrahim wa Musa ó tẹ̀lé ti Ọlọ́run ó tẹ̀lé tànàbí Musa ó tẹ̀lé ti ànàbí Ibrahim kò dẹ̀ kọ́ wa ní jàgídíjàgan ká máa wá fi ṣe dáwà ó wá bẹ̀rẹ̀ dáwà yìí pẹ̀lú jàgídíjàgan gbogbo bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn àáfà ó wá condemn gbogbo àáfà ilẹ̀ Yorùbá pátá mi ìfẹ́ máa gbé fídíò wá torí time ti lọ kò wá sí àáfà kan tó kún ilẹ̀ Yorùbá tó ò ti sọ̀rọ̀ sí tẹ́lẹ̀tẹ́ bu wá tiẹ̀ ń wo pé kò má tiẹ̀ mẹ́nu lé ẹnìkan tí ò bú òun ni bàbá wa Muideen Ajadi Bello òun kan máa ní wọn ò bú àgbà tó tún lọ sí Mọ́kà pẹ̀lú aṣọ ara mi tó tún kí bàbá yìí lépè mọ́lẹ̀ pẹ̀lú aṣọ ara mi in fact ìyẹn gangan ló wá jẹ́ kí gbogbo ayé wá padà wá confirm pé ntọ́kan lọ́mọ ń pe bọ̀bọ́ yìí gangan lórí o abẹ́rẹ́ bó ṣe bú bàbá yẹn gbà náà yẹn tí wọ́n wà létí. ó ní kú síbi tí káṣù ẹ̀ wá gbogbo yín mò ń bọ̀ o Alhaji Muideen Bello Alhaji Muideen Bello mò ń bọ̀ wá bá yín o ọmọ yín bọ̀tà ń dìfẹ́ǹdì yín àmì èmi ò lọ́mọ bá sọ̀rọ̀ o ṣẹ́ni gbọ́ Alhaji Muideen Bello mò ń bọ̀ wá bá yín má jẹ́ gbogbo yẹn mọ̀ pé wáàsì tẹ́lẹ̀ ń ṣe yẹn ṣọ́ọ́lọ́hún fọwọ́ sí àbánọ́bí fọwọ́ sí ṣé bọ́mọ yín kò lẹ́kọ̀ọ́ ni
ọmọ yín ò lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀kọ́ ó wá bọ́ta ó wá fẹ́ máa defend yín máa jẹ́ ká mọ̀ pé ní yẹpẹrẹ ní bàbá Muyideen Bello bàbá Muyideen Ajani Bello máa jẹ́ ká mọ̀ pé ẹni yẹpẹrẹ ní níwájú Ọlọ́run máa proof ẹ̀ fún yín rí ṣe bá wọn dákẹ́ fún yín ni Chief Sunday Igboho dì mí mú lọ́wọ́ fún yín o kò sẹ́ni tó dì mí mú lọ́wọ́ fún yín bàbá Muyideen Bello o èmi kàn máa ń wo pé ti ṣiṣẹ́. ẹ jẹ́ kí n kọ́ ọ̀tẹ̀ torí pé kí inú má tún máa bí àwọn ẹlòmíì pé kí lọ́kàn lọ́mọ tó ń dá lẹ́yìn kí ló mú ẹ bú bàbá yìí ìwọ máa yẹ̀yẹ́ àwọn èèyàn wọ́n máa bú gbogbo àwọn àáfàá ò ní fẹ́ kí wọ́n bú wọ ìwọ lọ̀rọ̀ máa ń dùn ẹ wá dúró àwọn àáfàá lẹ Yorùbá tó ti bú kò sí ṣé Sulaiman ló bú bàbá Lówórò ẹ̀yìn bàbá ṣé ẹ̀yìn mọ́mọ́ ọ̀fà Mudiru Morikas Sheikh Adam gbogbo àwọn àáfàá lẹ Yorùbá ló ti bú tí o bá wá bú èèyàn tó bá wá rí ẹni tí ò tó wọ tó bá wá bú ìwọ inú máa wá bí ẹ nítorí ọmọ bàbá Muyideen Bello kò bú ẹ o ó kàn sọ wípé ìyẹn tó bú bàbá wọn ò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe èpè now gbogbo eléyìí tó wá ń ṣe yìí pátápátá ìyá wa padà wá lọ wò pé nítorí kí ló ṣe ń ṣe àwa rí pé kò ń ṣe torí súnà tànàbí Muhammad a rí pé nítorí kí ni nítorí pé òun fẹ́ máa lu àwọn èèyàn ní jìbìtì lórúkọ súnà àwọn tó wá súnmọ́ ẹ tẹ́díjọ́ ṣe rí kò wá sí ẹnìkan tó yẹ pé ó ròyìn ẹ dáadáa nígbà tẹ́ kọ́kọ́ jọ bẹ̀rẹ̀ pẹ̀lú mo fọlọ́hun ṣọ́njọ́ náà níjọ́ kìíní àná mo fọlọ́hun ṣọ́ ò mọrúwà tó wà lọ́wọ́ ẹ̀ ọ̀ǹtìgbà tó wó dà yín pọ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbowó mọ́ṣáláṣí mo fọlọ́hun ṣọ́ ò fẹ́ kí ayé mọ ohun tó dájà lẹ̀ ni owó mọ́ṣáláṣí tó ń gbà yẹn ló dá wàhálà alẹ̀ tó ń Saheed dá ìkọ́ ọjọ́ tó bẹ̀rẹ̀ sí ní wọlé gbọ̀ngàn báyìí Saheed ti lọ sí London padà o ọjọ́ tó ń kọ́ máa gba donation gẹ́gẹ́ bí ìṣe ẹ̀ tó máa ń plan inú voice kan tí mo play tó jáde ní jẹta àbánà tó bá fẹ́ gba donation ó ní àwọn tó kọ́kọ́ máa tì síwájú àwọn arranging call kọ́kọ́ máa wọlé arranging call yẹn òun àti Mofọlọ́run ṣọ́jọ́ mọ̀ ń pa ẹ̀ nígbà yẹn ni pé kí àwọn kan kọ́kọ́ pè wọlé kan sọ wípé wọ́n ti fún àwọn nílẹ̀ káwọn bẹ̀rẹ̀ ṣẹ́lẹ̀ lórí ńgbà náà lọ́hùn kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dáwó wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó owó ń ṣe lẹ̀wù ló ń ṣe lẹ̀wù ṣebí nígbà tó bẹ̀rẹ̀ sí ní wọlé nìyẹn kan pè lórí prógámù yẹn pé káwọn open àkáǹtì fún owó tó ń wọlé yìí tí Mofọlọ́run ṣọ́ dẹ̀ support àbá yẹn ṣebí nǹkan tó yẹ kí Mofọlọ́run ṣọ́ ṣẹ̀ nìyẹn ó dẹ̀ torí ọ̀rọ̀ yìí ó dẹ̀ fly padà ó tún padà sí London gbà yẹn o ó dẹ̀ tún padà sí Nàìjíríà bóun ló fẹ́ wá mójútó mọ́ṣáláṣí yẹn fún ara òun débi pé Mofọlọ́run ṣọ́ ń sọ fún báyìí pé Ifá Saheed ìjọ olè ṣì lọ́nà ẹ̀rú sáré padà wá ṣé ẹ̀ níṣẹ́ lọ́hùn ni eléyìí mo fi ń sọ fẹ́yìn tẹ́ ń pariwo ọ̀kan lọ́mọ lọ ṣiṣẹ́ ọ̀kan lọ́mọ ò níṣẹ́ ẹjọ́ nítorí tọ́ lọ́hùn ẹ̀yin tẹ́ wàá ń lo òyìnbó ẹjọ́ yìí mo fẹ́ béèrè lọ́wọ́ yín how convenient báwo ló ti convenient fún ẹni tẹ́ pé ó ń ṣiṣẹ́ nílùú òyìnbó tó máa ṣe program 3-4 hours lójoojúmọ́ báwo ló fẹ́ convenient fún onítọ̀hún ẹ dákun inú èmi tí mò ń ṣe program lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tipátipá ni màá fi ṣe lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà wàláì tàláì súnmọ́ bíi láìláìláìláìlá wà àwọn tó ti pè mí láàárọ̀ tí wọ́n lè jẹ́rìí ẹnu iṣẹ́ ni mo wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹnu iṣẹ́ ni mo wà mo stop iṣẹ́ mi fún program ni bẹ́lẹ̀ ta sí èèyàn tẹ́ pé ojoojúmọ́ 3-4 hours lójoojúmọ́ how come nílùú òyìnbó tó dẹ̀ ní oníṣẹ́ lọ́wọ́ àbíyàn àníṣẹ́ lọ́wọ́ a máa travel ní gbogbo àbò jẹ́ ń travel yẹn ẹ jẹ́ ká imagine àwa tá à ń gbé ìlú òyìnbó ẹjẹ́ sọ jìnnà ṣé eyín òkú yẹn ń ṣiṣẹ́ lára wa ni ṣé eyín òkú yẹn ń ṣiṣẹ́ lára wa ni ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ló fi ń survive ni owó YouTube
owó tó fi monetize page ẹ̀ àtowó tó ń gbà lọ́wọ́ yín tó ń parọ́ fún yín pé àníṣe yín búra yín bàbá wa tẹ́bá ti gbọ́ yín ìyá wa yín bàbá wa ó fẹ́ gbà yín ni wàláhì ó fẹ́ gbà yín ni wàláhì ó fẹ́ gbà yín kí ni mo fẹ́ gbà ni pé kí ni mo fẹ́ máa bà lórúkọ jẹ́ àwa tá à ń gbé ìlú òyìnbó ẹ jẹ́ ká dáhùn béèrè yẹn ìwọ náà tó ń gbé ìlú òyìnbó pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yẹn ṣó easy fún ẹ kó máa travel bóun ṣe ń travel afáàgìdì wà náà láàyè jọ ẹ dá mi lóhùn ìwọ náà tó jẹ́ fans ẹ tó ń gbé ìlú òyìnbó mi ìlé o bá máa gbé London o bá máa gbé America how convenient tí èèyàn máa náà ní iṣẹ́ gidi lọ́wọ́ nílùú òyìnbó 8 hours ó kéré ju iṣẹ́ tá à ń ṣe nílùú òyìnbó ní 8 hours ṣé wàá tí wàá ṣiṣẹ́ 8 hours 6 hours 7 hours 9 hours 10 hours wàá tí wàá dé wàá náà fẹ́ ro ẹjọ́ kó lè convenient àní tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí sìn ajá ń sáré owó ń jóná ni bí mo ṣe wà lórí program báyìí mò ń lose owó iṣẹ́ mi lọ́wọ́ so that